wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ ni wọn kì í gbà bẹ́ẹ̀ o. Ó dún ju bàrẹ́tà lọ. Ìbàdàn ní mí. Ẹ wá lórí ìyá ọjọ́ bí wá síbí ni. Ó dáa ẹnà kásìrì bàbá báyìí fọ́fadà yá yín. Ọdẹ ńlọ àwa làwa wà lójú mọ̀pó. Tiri bàbá wa dúró jagunjagun ní Ìbàdàn. Àlàmọ́ agbórí ọ̀tẹ̀ joyè. I just want my people to know. Eré bàbá wa ló wà ní mọ̀pó yẹn ọdẹ́rìn lọ. Níbo lágbólé yín? Tabakẹ́tù máa tún délẹ̀. Ó yẹ kẹ́ kílèmù lu bàbá yín ni. Ó yẹ kẹ́ máa kílèmù Ìbàdàn. Ọ̀rọ̀ wà o. Òríjínà ọmọ Ìbàdàn Indíjìn OSP1 ọmọ Pàṣọ ọmọ Báwàsí tí ó gbọ́ nǹkan kan. Ó tún wá jẹ́ ọmọ olólùfẹ́ Alhaji Saheed Òṣùpá Mandate Akórèdé ẹ pawọ́pọ̀ ẹ gba tọwọ́ ẹ̀ kẹ́ fi ṣe tí ò dáa fún. Ẹ gba tọwọ́ ẹ̀ kẹ́ fi ṣe nǹkan fún. Tó bá jẹ́ ló bá gbójúlé ẹ gbà lọ́wọ́ ẹ̀ ẹ fi ṣe nǹkan fún. Bàbá làwọn èmi gan-an mi àná wọn ń gbọ́ anything àná wọn ń gbọ́ nànú sọ. Òyà ó ti wá di agbòwèrè báyìí. Ẹ ti fẹ́ ká máa fàágùn báyìí. Ó yá ẹ jẹ́ kó fi wálẹ̀ báyìí. Káwọn ẹni tọwọ́ kọ́ máa dùn báyìí. Káwọn ẹni tó máa ké mọ́mísí mi dà ara ilé mi dà. Orí ń ro ayé o. Ẹ bá bílífù pé wèrè bẹ lórí. Àwọn agan máa fọwọ́ sórí báyìí sọ̀rọ̀ ẹ rà pé brain box tá a ṣe ń jọ́ sí kò tí correct. Àtúntú ọpọlọ yín lè padà tó máa tún ṣe tí ó bá wá gbà máa rà mí síbẹ̀ tẹ́ bá rà mí síbẹ̀ á pátì àti mọ́tò àti brain box ìyá yín alówó ju àwọn tó máa rà mí wọ́n máa transcribe ẹ lọ ṣáńgèsì àwọn torí sádà á. Ó máa wọn bẹ̀rù tẹ́lẹ̀ tó ń bẹ ní géètì ni ọgbọ́n kankan ẹ̀yà kétì ìyá ẹ̀ ẹ̀yà pa ẹ̀yà orí ẹ̀yà ọgbọ́n kan ẹ̀yà anything lọ́tọ̀ọ̀tọ̀ náà máa tà. Lẹ́dà ọgbọ́n kankan o. Tó bá yẹ ti jẹ́ pé ọ̀rọ̀ Pàṣọ àfi kẹ́ má jẹ́ kí n gbọ́ tí má fi lè gbọ́ àbí kẹ́ ẹ sọ dáadáa o tẹ́ ẹ bá sọ dáadáa tí má fi lè gbọ́ tí n bá gbọ́ ẹ̀ ẹ́ sọ pé olóńgbò yín tó bá rí àwọn eku àwọn yàláyà eku wa olóńgbò kan máa sá lọ ságbe ní Ògùnpa lọ gbogbo àwọn yàláyà eku lọ́ọ̀dún mọ́ta ọ̀gbẹ́ni eku tó ń pa sígan tún wà tí òun fọ́ ni àsìkò máa rí eku ó máa ya pé eku tó jọ̀yà lọ́wọ́ Ògùnpa agbeni èrògè nìkan ọ̀gbẹ́ni pariwo olóńgbò níwájú àwọn wo àpò ráìsì lásán tó máa fi ń di ráìsì ẹ̀kan délẹ̀ fòlówó bá ti lè kó sínú ẹ̀ hàn bí yẹ ẹ̀rí ẹ̀ fi nà ògiri fífọ́ lórí ẹ̀ olóńgbò wá olóńgbò tí mo ti ń sìn láti kékeré olóńgbò tí mo ń sìn láti kékeré tó ti wá ń pe kó pa nǹkan kankan jẹ tó ti rẹ̀ pé orí ìyá ẹ̀ ibi tí mò ń sìn ẹ̀ ò lè lágbára jù mí lọ máa sọ ẹ́ sínú àpò máa forí ẹ̀ nà ògiri ọ̀hún bí jẹ́ rí ọ̀hún bí ẹ. wà á lọ bìlífù pé èmi ni mò ń sìn ẹ̀ láti kékeré olóńgbò tó ti ń òun wà nù lé mi mò ń dá oúnjẹ àmàlà mò ń dá gbogbo ẹ̀ fún ẹ òun jẹun òun jẹ àjẹkù ráìsì tí máa jẹkù ni máa fún ẹ àmàlà tí máa jẹkù ni máa fún ẹ
eegun chicken tí máa jẹ kù ni máa fún ẹ ok mo wá fún ẹ yẹn o ti wá ń sanra wá bí nítorí orí ya ẹ yí mo gùn ọ̀dẹ̀ máa mú ẹ sọ́wọ́ báyìí máa fi kú mọ́ lu yẹ́ ẹ pa lórí mélòó lára ẹ àpò ráìsì tí máa ń fún ẹ jẹ náà máa fi mú ẹ ẹlẹ mọ́lẹ̀. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mi àràǹbarà nílé tí mo máa ń sọ ní gbogbo ìgbà pé ọlọ́run nìkan ni ọba alára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. mo tún dé pẹ̀lú àwọn ètò mi tí mo máa ń mú wá. ẹ ti mọ̀ wípé àwọn ètò tí èmi àràǹbarà ti bá mú wá àwọn ètò tó ní kókó ni. màá jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ máa ń kọ́mẹ́ǹtì tẹ́jẹ̀ máa ń bá mi share. kí wá ní àwọn nǹkan tí mo tún fẹ́ gbé wá tí mo mú wá lásìkò yìí nínú agboolé fújì. gbogbo wa la ti ń dúpẹ́ nínú ẹbí Ọ̀gánlá wípé gbogbo ohun tó ń jẹ́ ìjà ó ti regbé kò síjà mọ́ láàrin Pasuma àti Taiye Currency gẹ́gẹ́ bí ohun tí àwọn méjèèjì sọ. pàápàá jùlọ ká tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà fújì eléyìí tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí tó fi lè di wípé kò sí ohun tó ń jẹ́ gbẹ́mi sí omi ò tó mọ́ láàrin Pasuma àti Taiye Currency. ṣùgbọ́n àwọn àṣírí kan wá wà eléyìí tí mo wá fẹ́ tú jáde báyìí. gbogbo wa la ti ń gbọ́ nípa ohun tí a ń pè ní fújì Ìbàdàn. fújì Ìbàdàn kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ nínú ẹbí Ọ̀gánlá ibẹ̀ náà láti padà sí níbi tí ẹni tí ó jẹ́ Tiri lẹ́dà tó ń jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn òǹkọrin fújì tí òun náà gbà fún Pasuma dáadáa òun ló ti sọ̀rọ̀ síta tó lòun ò ní gbà wípé kí ẹnìkan kó bú ọ̀gá òun lọ o láì ṣe wípé òun náà ní fèsì. báyìí ni Tiri lẹ́dà ó ti yarí wípé òun máa fún Taiye Currency lésì. ṣùgbọ́n àwọn ìbéèrè eléyìí tí èmi àràǹbarà tí mo wá fẹ́ máa bi wá ni wípé kí ni àwọn nǹkan tẹ̀yin wá lérò wípé ó ń ṣẹlẹ̀, kí lẹ lérò wípé ó fa àwọn nǹkan wọ̀nyí tó fi lè di wípé Tiri lẹ́dà jáde láti lè máa sọ wípé Taiye Currency kì í ṣe ọmọ bíbí ìlú Ìbàdàn. lẹ́yìn náà ni Taiye Currency tó tún dá lóhùn nígbà tí Taiye Currency fi Tiri lẹ́dà náà wé èkó. ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, ẹ wá jẹ́ ká farabalẹ̀ báyìí. èmi àràǹbarà mo ti mú àṣírí àwọn fídíò yìí wá, ẹ wá gbọ́ síra wọn níbi tí Tiri lẹ́dà tó ti ń fèsì fún Taiye Currency àti níbi tí Taiye Currency náà tó ti ń fi èsì ọ̀rọ̀ fún Tiri lẹ́dà. ẹ wá jẹ́ ká farabalẹ̀ o. ṣe bí ẹ sọ pé wọ́n ti parí ìjà Pasuma àti Taiye Currency, kí wá ló tún fa wàhálà gan-an? kí ni nǹkan tí a lè sọ pé nǹkan báyìí tún ń ṣẹlẹ̀? àwọn kan nínú ẹbí Ọ̀gánlá, àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma, òun ni wọ́n ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn fẹ́ fi Tiri lẹ́dà rọ́pò Taiye Currency ni. ẹgbọ́n ṣé lè ṣe ṣe, ẹgbọ́n ṣó ṣe ṣe tí irú eléyìí bá ṣẹlẹ̀, ṣé ìjà ti parí lóòótọ́ àbí kí lẹ̀yin lérò wípé Tiri lẹ́dà ó gbé sọ́kàn eléyìí tó fi di wípé ó ń takò Taiye Currency ní gbogbo ìgbà? ìdí rèé tí mi àràǹbarà tí mo wá ṣiṣẹ́ ìwádìí mi síwájú òun ni wọ́n wá jẹ́ kó yé wa wípé Tiri lẹ́dà ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn tó sì jẹ́ olórin fújì nílùú Ìbàdàn. ṣùgbọ́n o láti ilẹ̀ lòun náà ti ń kọrin bíi Pasuma tó sì ń wá onírànlọ́wọ́ eléyìí tí ó fà ń gòkè tí ó sì mú un lọ bá Pasuma. ìdí rèé tó fi kọrí sí ọ̀dọ̀ Taiye Currency ní ìgbà náà fún ìrànlọ́wọ́ bí ó ṣe lè jẹ́ kí òun súnmọ́ Taiye Currency dáadáa. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nínú ìtàn tí a gbọ́ wípé Taiye Currency ò fàyè gba Tiri lẹ́dà ní gbogbo àsìkò yìí. ìdí rèé tí àwọn tí wọ́n wá jẹ́ promoter eléyìí tí wọ́n ń pè ní alámùtú promoter eléyìí ló gbé Tiri lẹ́dà sẹ́yìn, ó di ọmọlé lọ́dọ̀ Ọ̀gánlá. ìbí gangan lẹ́ẹ̀ ti mọ̀ wípé àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ fún àwọn ẹ̀dá tó bá jẹ́ wípé a bá fẹ́ ṣoore ni ò bá da ká ṣoore, nítorí ọ̀pọ̀ èèyàn tó ń ṣoore lórí gbé ẹni tó bá ń ṣoore tó bá ní kò gbé òun dájúdájú ó ti lọ́wọ́ kàkan nú ni. àwọn tí wọ́n jẹ́ promoter nílùú Ìbàdàn, àwọn alámùtú promoter ni wọ́n bá gbé Tiri lẹ́dà ó dìlú ọmọlé láti lọ fi ṣe àfihàn fún Pasuma gẹ́gẹ́ bí ògo tuntun eléyìí tó ń kọrin bíi Pasuma gẹ́gẹ́ bíi pé ó gbà fún Pasuma nìbàdàn. ibi gan ni Pasuma ti wá rí wípé àṣírí Ọlọ́run tó bá fẹ́ tú kò lè tú lójú ọmọ ẹ̀dá kankan.
àṣírí ọlọ́run ò ní tú o, àṣírí ọlọ́run ò ní tú, àṣírí ọlọ́run á máa bò ní gbogbo ìgbà ni. Pasuma ó gbéra ló bá dìlú Ìbàdàn ló bá lọ nawọ́ Tiri lẹ́dà sókè. Lẹ́yìn náà ó ní ó tún ṣe 20 years on stage eléyìí tí Tiri lẹ́dà ṣe. Ó ní Pasuma ló bá tún múrin sẹ́nu ló bá jẹ́ kí gbogbo Ìbàdàn mọ ẹni tó ń jẹ́ Tiri lẹ́dà. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Fújì Ìbàdàn àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Taiye Currency kọ̀ọ̀kan ni wọ́n bá sọ wípé ohun tí Pasuma ṣe yìí òun ló ń bí Currency nínú. Ẹ̀yin tẹ́ ní ẹ̀yin títí ara ń bára, ẹ̀yin tí ẹ jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ sí àwọn ètò tí mo mú wá. Ìbéèrè mi fún tèmi òun ni wípé ṣé ìgbésẹ̀ tí Pasuma gbé yìí fún Taiye Currency láti lè dàgbàsókè gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ṣé ó dáa àbí kò dáa, àbí kílẹ̀ yìí lérò wípé Taiye Currency fi lérò wípé Pasuma ó fẹ́ tẹ ojú mọ́lẹ̀ nílé tó bá nawọ́ Tiri lẹ́dà sókè. Òun náà lẹ ti gbé yẹn, ó yẹ wá farabalẹ̀ báyìí ẹ wá mú àwọn fídíò ẹ wá gbọ́ kẹ wá wò ó ní àwọn fídíò eléyìí tí òkodoro ọ̀rọ̀ ti jáde pẹ̀lú Tiri lẹ́dà àti Taiye Currency. Ó yẹ wò ó yá. Lórí íńtánẹ̀tì ẹ fẹ́ pawó ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi o ìgbàmọ́dé láti Mẹ́kà àti mo pariwo pẹ́ ní pàṣẹ òfin. Àwọn tó rí pàṣẹ mi yé ẹsẹ̀ mù náà tún lọ ṣe ìyẹn kọ́kọ́ nù mí o. Èmi jẹ́ mi dàdé mi sí bọ́ ọ̀gá mi ní pàṣẹ. Ṣé o délé ní olú ẹ̀ mọ́ra? Ẹ ń tẹ́ pè mí lọ́mọ pàṣẹ sódì ìdáyé sí mu tí mo kàn sọ pé Pasuma tó mi bí àti kí yẹ ṣe nílùú tí wáyé sùnwù ya máa ń pèèyàn ní bàbá ẹ mọ iye ọjọ́ orí Pasuma ẹ mọ ọjọ́ orí Currency Pasuma èmi ò fọjọ́ kọjọ́ orí mi I was born in 1974 ọmọ ọba ọjà àwọn kọ́ sí kómi dáadáa ṣùgbọ́n gbogbo ńdọ́là ọba ṣe é fún mi mo dẹ̀ fi pọ́pá sórí. Ìgbà tó wá táwọn tí o tó kọ́ máa bọ́ ní Taiye Currency tó fẹ́ máa rí lẹ́bí opportunity mo dẹ̀ bọ́ ta bàbá èsì fún mo sọ pé Pasuma tó mi bí mo gbà fún Pasuma mi ò kọsẹ̀ lọ́wọ́ Pasuma mi ò gbé lẹ́yìn Pasuma láyé mi ò nílò èkó síbánà ṣùgbọ́n ẹni tó náà bá pọ́nlé èsì mú yẹn ẹ̀jẹ̀ àpọ́nlé bá a bó ní èsì fún pé kájọ máa lọ. Ẹni tẹ́ bá tẹ̀lé látọ̀pọ̀ ọdún olọ́dún kan 1993 Yéṣu yọmọ òṣè bá bínú 1993-94 tẹ́ ti ń gbọ́ Currency ṣùgbọ́n àwọn tó ń ṣìyàn gbọ́ mọ̀dẹ̀ni tẹ́ bá ṣì mí gbọ́ Yéṣu yìí ẹ má ṣe bínú ṣé lẹ́yìn yẹn o tó yẹ kí Pasuma sọ ni pé ọmọ mi ní Currency ẹ má lọ dá sáà àárín wa mi ò mọ̀ pé gbọ́ngàn bẹ́ẹ̀ nínú ọ̀gá wa ni. Bí nǹkan bá ń bẹ ní Pasuma ayé ẹ má ṣe bínú mọ́ abẹ Yusufu tó lọ́lọ́. Ó tí mo fẹ́ sọ mo ti sọ. Mo lè sọ pé tí a bá tẹ̀lé Yéṣu yẹn nǹkan ti tẹ̀lé nìkan. Kò ní ní alájà ẹni sí kí nǹkan tó kú. Wọ́n sọ sórí kan, wọ́n ṣe interview kan. Wọ́n lè tán pè ní fújì Yéṣu ní pé ká mú mọ́ àwọn ló tó do ní fújì àwọn kan wẹ̀ nìkan náà kan tó kọrin. Báwo wá ní táwa Yéṣu táwọn oníwẹ̀ nìkan Yéṣu fún ká tó kọrin. Ohun tí mo sọ Yéṣu tó ń bínú sí ni pé mo ló bèsè àbáṣe ní gbogbo wa tẹ́lẹ̀ nínú tó ń gbá ẹgbọ́ ṣe jáde. Mo dẹ̀bẹ̀ yí Yéṣu yìí ẹ má ṣe bínú kí wá lóde. Ọdún ẹ̀ kí n bá lẹ́nu yíyá ọ̀gá mi wò bá odò mi mọ́. Ibi tí ipá ti kọ́ ní pípa àṣọ Yéṣu yẹn wá sọ mí. Ṣùgbọ́n ẹ̀yin aláìmọ̀kọ́ ẹ̀yin oníṣọ́kùsọ lè ń dájà sílẹ̀ lára wa ṣùgbọ́n ó ti Pasuma ṣe ó dùn mí gan. Ẹ wá sí ìlú mi lànà. Ẹ̀jẹ̀ ń fi pamọ́ ọmọ òṣèlú tẹ́ ọ̀hún bá sùn. Sáwọn àwọn tó rí Yéṣu àwọn tí ò fẹ́ bí Yéṣu náà mú mi àwọn tó lẹ̀ yí o ìwọ tó bá ti wà lẹ́yìn yẹn ní nǹkan fún ọgbọ̀n ọdún kó o má yọra kó dá dúró kó o dúró síbẹ̀ tó fi máa darúgbó.
mo dẹja Yéṣùfù Débísí orí Pàṣọ Yéṣùfù yàtọ̀ sí ti láyé òtítọ́ la gba bẹ̀ kọjá Pàṣọ náà ó gba bìkan Yéṣùfù tó bí dá ètò ayẹyẹ kìlódé. ọmọ ọba dákẹ́ wọn ò fẹ́ gbọ́n kankan mọ́ lẹ́yìn yẹn Yéṣùfù tí ń bá bínú tí ń bá sọ̀rọ̀ gbogbo nǹkan abájẹ́ o ìwà àbàjẹ́ kan Yéṣùfù yẹ Peter jọ gbé dání fáǹsì kan náà Yéṣùfù lájọ́ ń lò ẹjọ́ máa balẹ̀ ọba jẹ́ Yéṣùfù tí ń bá tún gbọ́ ohun tí mo bá sọ kò ní tán nílẹ̀ láíláí torí ẹnu mi Yéṣùfù mo mèdè mo dáńtọ́ ó yé mi mo gbọ́ mo rí táyé mo lóhùn mo tún ní fàásà mo tún mo rí gbé kalẹ̀ ọ́ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn mi ṣiṣẹ́ dáadáa. ọmọ ọba ẹ̀dá orin tí mo kọ́ lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lánàá ọ̀gá mo máa kọrin lórí ẹ̀ tí wọ́n máa fọgbọ́n ṣe bàbá Yéṣùfù tó láwọn tó ń wò àwọn. olórí ní ìtàjọ́dé. kékeré náà sọ̀rọ̀ àmì olórí ní ìtàjọ́dé. kéwàá sọ̀rọ̀ àjọ èkúté tí o bá fẹsẹ̀ fẹ́ bó bá fojú dò lókè ní ayọ̀ sátúndé ọ̀run náà ẹ lọ sọ lọ́jà. sọ́lọ́jà ẹ lọ sọ lọ́jà ẹ sọ mi ẹ lọ sọ lọ́jà sọ́lọ́jà ẹ lọ sọ lọ́jà ẹ sọ sítórí. Kí ìdí wa ló kọ́ pé owó ń bọ̀ wọ́n ṣeré tó bá wà ṣe lábàdà àtẹ́gọ́dágá. Àwọn àṣìmọ̀ràn ilé bí kò bá ti gbàgbé sírí lára ẹ̀bẹ́kalẹ̀ fún 1994 ìmọ̀ọ́lẹ́ o. Kẹ́yìn tó jọ ṣe combination play. Tó bá rí káàdì ní pópá ẹ̀ńtọ́lábí, ètò baálẹ̀ ló máa fi dé. Bọ́mọ ojú ọ̀rọ̀ Lárin tó bá ti ró, wọ́n ṣe ń ṣe nìyẹn kiri mọ́lẹ̀ ìyàlá wọn. Ọ̀rọ̀ kan fi mí lẹ́ẹ̀dọ́ àlàmọ́ ó láti wí sílẹ̀. Ìgbàlẹ̀ àlàmọ́ lábẹ́ka àtẹ̀yọ́ pé lójú. Ṣẹ̀bá wọn dọ́gà sírí mọ́lẹ̀ fi ṣe ó pẹ̀lú síkì ẹ̀ sírí mọ́lẹ̀ mo sọ fún wọn. A ò kéré nígbà ẹ̀ o. Ṣùgbọ́n ọmọ alábẹ́ká pa wá ń wò ó sí o. Ìgbà náà. Tọ́lá àwọn ọmọ ànábí kúlé. Àfi nínú eléré ọmọdé bẹ́ẹ̀ bá gbà pàtí nígbàdàn mi náà bẹ́ẹ̀ ká àjàwá gan pa pàtí sírí láàbẹ̀ kájọ mọ̀ wọ́n ara wa. Bẹ́ẹ̀ bá wá ṣeré lẹ́gbẹ̀lẹ́ dání náà o. Tí ìbálẹ́rẹ́ láàbẹ̀ kalẹ̀ mọ́ oníta o. Tí ìbádé lálẹ́ ọmọ sọ́kò náà mọ́ òpin lágbádá wá ṣeré ní agbèrè wá ṣeré ní. Ládùúgbò mi kò gbà kò yẹ ló ń gà nígbà yẹn o. Ẹ bá ṣeré fáwọn alájọ kílò ìbáná fi lábàgà àyẹ̀bí wọn dáadáa. Mi ò kí ń sọmọ 20 years nígbà yẹn, mi ò kí ń ṣe 30 years ara wọn. Àbí sátọ̀ ní ilẹ̀ ń wò lé.
Òfin sọ pé àwọn tí ò yẹ kọ́ máa dá sọ̀rọ̀, wọ́n dá sọ̀rọ̀ láàbẹ̀ kára mọ́ ògùn. Àná olórí gbà tó bá jọ fi wá sílẹ̀ òní gbà yẹn. Ò lè rí dúró débi wá rí dúró. Yes. Ọ̀dà. Orí ìgbà wọ́n bá dé lọ́wọ́. Ọmọdé ọjọ́ ìwọ̀n àná tó wá bọ̀wọ́ sórí fún bàbá ẹ̀ lábára ẹ̀ka. Mo ò fẹ́ tọrọ ẹ̀ mọ́ o. Oṣù máa máa tọ́jú ọ̀bù lẹ́nu ọ̀gá. Ọlọ́gbà ni wàá gbà wọn. Tí ọba nílé àwọn ọgbọ́n bẹ̀ ni mo ṣe dákẹ́. Àwùjọ tí ìṣòro ló ń gbé nì. Tí ọba nílé àwọn ọgbọ́n bẹ̀ ni mo ṣe dákẹ́. Pàtẹ́. Tí ọba nílé àwọn ọgbọ́n bẹ̀ ni mo ṣe dákẹ́. Èjì lẹ́fù. Tí ọba nílé àwọn ọgbọ́n bẹ̀ ni mo ṣe dákẹ́. Ìwà mẹ́kẹ̀ẹ́gùn bẹ́ẹ̀ ni kò lè dákẹ́. Lọ́wọ́ yìí ni ò mẹ́kẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ ni kò lè dákẹ́. Ìjọba ẹjọ́ ni ò mẹ́kẹ̀ẹ́ ìjọ bẹ́ẹ̀ ni kò lè dákẹ́. Àdàbà ni ò mẹ́kẹ̀ẹ́ ìwọ̀n bẹ́ẹ̀ ni kò lè dákẹ́. Kẹ́mi kọ́ máa dára sí pàtó kò lè bá wọn. Ẹgbẹ́ tí wọ́n pọ̀ lójú náà kọ́ta ọ̀dọ̀ lẹ́ni àpọ̀ àwọn òsì níbẹ̀ ìwọ rẹ̀ ló ta olóńtìtù Yakubu Àlàyé ọ̀yẹ́ ẹlẹ́ni àpọ̀ rẹ̀ o ọ̀yẹ́ ẹlẹ́ni àpọ̀ rẹ̀ o. Torí pé tí o bá fi fẹ́ wọ́n tó bẹ̀ ni, ni o ṣe dákẹ́. Tí o bá fi fẹ́ wọ́n tó bẹ̀ ni, ni o ṣe dákẹ́. Ẹ̀yin kẹ̀, ìwọ kẹ̀, gbàgbé, kẹ́ni. Ṣé kí o lè ká ọmọ? Ẹgbẹ́ mi wọ́n mọ̀ lójú láàárọ̀ máa yẹ̀ òye lẹ́ni àpọ̀lé. Ìwà rẹ̀ tó dá ọ̀gá mi ní tòlẹ̀. Oya tọ́lá báàsì wọ́n yírí ẹ̀wò wọ́n bí rí gbogbo ẹgbẹ̀rún ìran kò lè bá wọn pé báàlù ọ̀pá àbìbì kò kí lè sẹ́yìn sọ́ọ̀nìyàn iwájú lọ́lẹ́ ọmọ rẹ̀ ti gbọ́ra o áàlì àkàrà ó lè bàbá ló bá ta lójú àwọn ìpínlẹ̀ ìwà rẹ̀ tó dá Yakubu ìwà rẹ̀ tó dá. Áàlì àkàrà ó lè bàbá àkàrà ó lè bàbá. Ìbàdàn bí mo lè àdàmúgbó. Ẹ má bínú mi mọ́ o. Ẹ má bínú mi mọ́ o.
lábẹ́ àwọn ológo tó ń bínú ológo. Michael Jackson lè kọrin ju Pasuma wọn dá ìgbà tó tẹ́lá. Yàtí hallelujah, 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 hallelujah. Wọ́n fọ́nrẹ̀ hallelujah. Pasuma aládé làbàkà mo gbórídé o mo gbódòdó bá a sí látòrí pèdè o ìfọ̀kànbalẹ̀ Alábí Pasuma mo fi kọrin confidence láwọn onílù lẹ́yìn ìfìlòlù o láwọn tèmi bá ń pè mí o ọba tìrìmì náà dájà yẹn Paso wọn ní Paso fẹ́ confidence kọrin o àwọn tèmi fẹ́ sáyìn jọ Alábí mi yẹn màmá bàbá sílá tó pa ẹ̀kọ́ lẹ́ọ̀ kan pò ó ọlọ́pẹ́ àwọn àmà o lálàbí o lẹ́ọ̀ proprietor panorama o ṣáàmù Pasuma náà ṣe ní o Wasiu Alábí Pasuma ní orúkọ mi eléyìí ni nǹkan márùn-ún tí mo fi pé tí ọmọ ẹ̀dá bá ń ṣe ọmọ jẹ́ kọ́ ọmọ ẹ̀dá gbé ìgbésí ayé rọrùn. Alákọ̀ọ́kọ́ ni pé kéèyàn mọ̀ wọn ara ẹ̀ ìmọ̀ wọn ara ẹni nílé kí ọgbọ́n mọ̀ wọn ara ẹ̀ anywhere tó bá lọ bóyá pati ni o bóyá òde kan ni o bóyá àwùjọ ni o mọ̀ wọn ara ẹ̀ má ṣe kọjá àyè so ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì má sáré ju ẹ̀mí ẹ̀ lọ ọ̀rẹ́ mi ti ra Benz ọ̀rẹ́ mi ti ra Volvo ọ̀rẹ́ mi ti ra G-Wagon ọ̀rẹ́ mi ra Range èmi náà fẹ́ sáré ẹ̀ mo fẹ́ rà má sáré dúró dásìkò tí Ọlọ́run kọ mọ́ ẹ gọ́sọ̀ tó bá sáré ń sìn ó lè pé next week la kọ mọ́ ẹ pé ògo ẹ máa dé àbí ó máa fi contract kan tó ti expect náà máa ná sí ẹ lówó máa ti bẹ̀ yọ ló máa bẹ̀ sí ní gbádùn ayé ẹ before ọ̀sẹ̀ kan yẹn ó ti lọ sáré nǹkan tó yẹ kó sá so ó possible kí kẹ́mi bọ́ in between ìgbà yẹn sọ́sẹ̀ kan tí orí ẹ fẹ́ dé yẹn so ẹ má sáré ẹ ní sùúrù dàsìkò Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta èmi rí pé èèyàn gbọ́dọ̀ máa dáùtà rẹ̀ máìdì méjì ni gbogbo ọmọ ẹ̀dá ní good and the bad one. The good one and the bad one. When the good one is telling you to do good thing, the bad one is telling you don't do it. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi, the good one ni kẹ́ máa follow. Because every single human being láyé mind méjì la ní. I get. So mind méjì yẹn dẹ̀rẹ̀ nígbà tí kan máa sọ fún ẹ pé ṣe dáadáa tí kejì sọ pé má ṣe. So tó bá lọ tẹ̀lé ìtọ́ ní kó má ṣe ó lè gba bẹ̀dẹ̀ nǹkan tó yẹ kó di. So ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé mind yẹn èyí tó dẹ̀ sọ pé good one tó ní good things ni kò ṣe yẹn ni kò tẹ̀lé. Ẹlẹ́kẹta. Ẹlẹ́kẹrin ni kí ẹ máa respect àwọn èèyàn. Ó wà very very important. Kí ẹ fi lè gbégbé ayé rọrùn ní pé kó wà humble. Kí ló ní tẹ́nìkan tí ní rí kò sí owó tó lè ní àwọn kan ti ní bí àkókò tó dáyé gan àwọn kan ti nírú ẹ̀ nígbà tó tún dáyé gan àwọn kan tún ní nígbà tó tún wà yẹn gan àwọn kan tún ní jù wọ lọ so farabalẹ̀ kó lè gbégbé ayé rọrùn kọ́lọ́run lè ṣàánú ẹ kínú ẹ lè dùn káyọ̀ ẹ lè kún so tó bá ti respect àwọn èèyàn give the respect to whom is due to ẹ fún wọn kò dẹ̀ wà humble humility is very very important wọn kì í tan shop right o èèyàn máa ń build ẹ̀ fúnra ara yàn ní so ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn ló lè jẹ́ kí èèyàn gbàgbé ìgbé ayé rọrùn. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ máa gba àdúrà ṣe kókó gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe láyé àdúrà is the most important thing
be prayerful ní wọ́n náà wọ́n contact pẹ̀lú ọlọ́run ẹ̀ ọ̀tọ̀ a máa ní àfáà tó máa bá a pẹ̀ ọlọ́run ọ̀tọ̀ a máa ní wòlíì tó máa bá a bẹ̀ ọlọ́run tó máa ní kakúnlẹ̀ síwájú tó máa gbọ́ ọlọ́run lórí tọ́lọ́run gbẹnu wọn sọ̀rọ̀ tọ́lọ́run gbẹnu wọn ṣàṣẹ tó máa sọ tó máa rí bẹ́ẹ̀ wọ́n wà lóòótọ́ àwọn àfáà kan àtàwọn bẹ̀rẹ̀ sí ní ké Quran fún ọlọ́run sí pé tó ń forúkọ ẹ sáàrin Quran pé ẹni láwọn fẹ́ kó báwọn ṣe báyìí fún ọlọ́run àdẹ̀dá ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n wà but ìwé gbogbo pẹ̀lú ọlọ́run kọ́ contact wo ló ní pẹ̀lú ọlọ́run relationship wo ló ní pẹ̀lú ọlọ́run ọba tó ṣẹ̀dá ẹ̀ ó wà very very important ẹ wà prayerful ẹ súnmọ́ ọlọ́run dáadáa ọlọ́run á gbàdúrà wa nǹkan 5 tí mo mọ̀ pé èèyàn lè máa ṣe tó lè mú èèyàn gbégbé